Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ tí ń gbọ́ wa. Oòduà á gbè wá kúrò níbi ọ̀dàlẹ̀, àríbátiṣe á rọ́nà gbégbà. Lágbára Ọlọ́run ọba, òmìnira ilẹ̀ Yorùbá tí à ń wò lọ́nà yìí á túbọ̀ tò wá lọ́wọ́. Ìgbà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí program wa lénìí òhun lọ̀rọ̀ Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde tí wọ́n wàjà láìpẹ́. Gẹ́gẹ́ bí gbogbo wa náà ti rí, a ti rí bí wọ́n ṣe ṣé ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ti fẹ́ sọ òkú ọba ilẹ̀ Yorùbá di yẹ̀yẹ́. Wọ́n ti sọ́ di yẹ̀yẹ́. Nǹkan témi máa sọ fún wa ni wí pé àwọn oníṣẹ̀ṣe gangan ni ọ̀rọ̀ mi yìí ló máa lọ sọ́dọ̀ wọn torí wí pé ẹ ò pọ́n ìṣẹ̀ṣe yín lé, ẹ̀ ń jẹ́ kán máa fowó tàn yín láti gbà nǹkan lọ́wọ́ yín. À ń sọ̀rọ̀ Yorùbá nation, ẹ ẹ̀ dá sí. Ẹran tẹ́ ẹ máa gbà nìkan òhun lẹ̀ ń wà after, òhun náà ló ti ń ṣẹlẹ̀. Gbogbo àwọn nǹkan báyìí náà làwa náà ti ń wò pé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá tá bá kára mọ́, ewu ń bẹ lóko lóńgẹ́, lára àwọn ewu náà rèé. Tán bá fẹ́ jẹ chairman local government, a à rí èèyàn tó jẹ́ oníṣẹ̀ṣe tó bá wọn dù. Àwọn tán ń jẹ chairman local government tó pọ̀ jù tó fi dórí councillor, Muslim àti Christian ni. Ó yé ààfin ti palace tó wá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe àwọn ná ń jẹ́ jù, àwọn náà ná ń fọbá jẹ, òhun ná tún fẹ́ gbà lọ́wọ́ yín yìí. Òfin tán fẹ́ ṣe nígbà tán fẹ́ ṣé nípínlẹ̀ Ògùn, wọn ò fọwọ́ dìí, wọn ò sọ pé ìlànà tán bá gbà jọba ìlànà yẹn ni kán fi sí. Ìwọ tó bá mọ̀ pé ẹ̀sìn lo fẹ́ ṣe, má wulẹ̀ jẹ ọba, lọ jà du chairman local government àti councillor àti governor, ẹ lọ máa jà dù yẹn. Ipò kan ṣo tí oníṣẹ̀ṣe ta tún fi ń pàṣà àti ìṣe ilẹ̀ Yorùbá rẹ́, òhun ná tún fẹ́ lo ọ̀nà ìjọba láti fi gbà yìí. Wọ́n fẹ́ pa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá run pátápátá débi pé wọ́n ti fẹ̀sìn wọlé sí wọn nílọrin, wọ́n á fi wọlé sí gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n á wá kó àwọn Fúlàní wá, wọ́n á bẹ̀rẹ̀ sí máa pa anybody. Ṣé ẹ̀ ń rílẹ̀? Nígbà tí wọ́n ń pa àwọn èèyàn ní Kwara láìpẹ́ yìí, àáfàá Jígínní àti ìyá oníkásẹ́ẹ̀tì, àwọn olórí gbẹbóríbólo, wọn ò sọ̀rọ̀ nípa ìyẹn. Wọ́n wá ń sọ̀rọ̀ wí pé Chief Sunday Igboho sọ̀rọ̀ pé òun yọ Buhari. Ṣé Sunday Igboho nìkan ni ó yọ Buhari? Ìlú tán ti bí Buhari ní Daura gan, wọ́n ń lùlù ní pé Buhari Yámútù hey hey, Buhari Yámútù hey hey. Fídíò yẹn wà lórí Facebook, kò séèyàn tó sọ̀rọ̀ ẹ̀ rí, wọ́n ń gbé e ṣépè ni. Àbí ìyá oníkásẹ́ẹ̀tì àti àáfàá Jígínní, tọ́mọ yín bá pẹ̀lú àwọn ọmọ tí wọ́n pa nígbà EndSARS, ṣé ẹ̀yin náà, tọ́mọ yín bá pẹ̀lú àwọn tán pa nígbà EndSARS, ṣé ẹ̀yin ẹ ẹ̀ ní sòótọ́ ọ̀rọ̀? Ṣé ẹ̀ ní sòótọ́ ọ̀rọ̀? Ṣé inú yín máa dùn síjọba Buhari tọ́mọ yín àbẹ́bí yín bá pẹ̀lú àwọn tán pa nígbà EndSARS? Ẹ̀yin tó jẹ́ pé tara ẹni nìkan ó ti mọ̀ yín lára, bóyá owó táwọn Saudi ń gbé fún yín ni o, ẹ fẹ̀sìn ba gbogbo ẹ̀ jẹ́. Ìsinyìí la máa mọ̀ bóyá ìṣẹ̀ṣe ṣì wà nílùú Ìjẹ̀bú-Òde. Ẹ̀yin alágẹmọ, tẹ́ ẹ bá gbà kán ráìdì yín, ìtàn yín ò lè parẹ́ pé Ìjẹ̀bú-Òde o, ibẹ̀ ná ti kọ́kọ́ ba àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́ o lórí ọba jíjẹ. A máa mọ̀ bóyá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ gbẹ̀bọ̀dè fún ilẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ẹ lọ sílé ẹjọ́ àbí kẹ́ ẹ bájọba sọ̀rọ̀ pé ẹ bá wọn du governor, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ bá wọn du councillor,
ẹ bá wọn du local government chairman, ẹ bá wọn du assembly member. Ipò tọ̀dọ̀ yín àwọn ẹlẹ́sìn tún wá ń báyìí tó jẹ́ pé ẹ̀yin kìíní àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n tún wá bá yín dù ú. Àwọn mùsùlùmí náà ló ń da gbogbo ẹ̀rù. Wọ́n tún wá bá yín àti kìrìsìtẹ́nì náà tún wá bá yín dù ú. Ṣùgbọ́n mùsùlùmí ló dá a sílẹ̀. Tó bá yá gan wọ́n yìí máa sọ pé kìrìsìtẹ́nì gan ò lè jọba mọ́. Tán bá rélè ṣe wọ́n á tún bọ́ sórí kìrìsìtẹ́nì. Wọ́n á fẹ́ sọ ìlú yìí di ìlú Islamic. Torí ẹ̀ Mowóláyà ò ṣèkà, bá rántí kúgà ó ṣòótọ́ o. Ìtàn burúkú tí ẹ̀yin ọmọ Àwùjalẹ̀ tẹ pa tẹ ṣélẹ̀ fún ìjọba, lóòótọ́ àwọn ẹlẹ́sìn wọn máa yìn yín pé ẹ gbìyànjú. Láì ṣe ìjọba ológun, wọ́n fi ológun wọ́n fi ń dúnkokò mọ́ wa. Bó ṣe jẹ́ Ìsìláàmù yìí, àwa ò kì í ṣàbòsí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe Ìsìláàmù tó pọ̀ jù alábòsí ni wọ́n. Tẹ bá wò pé ẹ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Kùránì gangan, kò yẹ kẹ́ máa ṣe jọ́ mẹ́jọ, kò yẹ kẹ́ máa gbowó níbi ìkómọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ fẹ́ ṣiṣẹ́, àwọn òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ń tẹ̀lé wọ́n ń ṣiṣẹ́. Ẹ wá fẹ́ wá ọ̀nà avenue láti máa jẹun láì ṣiṣẹ́. Ibrahim Traoré tí wọ́n ná fẹ́ kọ́ kinní fún lọ́dọ̀ Ọlọ́run, mosque kó gbá, ó dúró wípé tí wọ́n bá ti lè tún kọ́kọ́ school sí ìlú àwọn, kọ́kọ́ hospital, àwọn ò fẹ́. Àìmọye mọ́ṣáláṣí tán kọ́ sílẹ̀ tó jẹ́ àwọn tó ń kírun ńbẹ̀ ò pọ̀. Ẹlòmíì á pààyàn lẹ́kún á ṣògùn owó, ẹni tó bá kọ́ mọ́ṣáláṣí á rí ìyọ́nú Ọlọ́run. Ṣé Ọlọ́run ọba tó ń dájọ́ ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń náwó mọ́ṣáláṣí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní fáánù, wọn ló ṣàárẹ̀. Gbogbo yín ẹ̀ ń gbẹ́bọ̀dè fún ilẹ̀ Yorùbá. Táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bá yìí wà lóòótọ́ tí wọn kì í sùn, eléyìí tí wọ́n ṣe nílùú Ìjẹ̀bú-Òde wọn ò lè mú jẹ o. Wọn ò lè mú jẹ. Wọn ò lè mú jẹ. Nítorí ẹ̀, àtúbọ̀tán òun ló ṣe kókó. Tógún bá jẹ lọ, ọgbọ̀n á jẹ bọ̀. Àsìkò ti tó fẹ́yin oníṣẹ̀ṣe gan fúnra yín láti jẹ́ ká dìde, kẹ́ dúró gírí láti ṣojúṣe yín. Ọba Ìjẹ̀bú-Òde yẹn náà ni wàhálà láti ẹ̀rù ń bà tó ti ń pìtàn pé orílẹ̀-èdè Wàdáì làwọn ti wá, wọn ò ṣọmọ Odùduwà. Ìgbà yẹn ló yẹ kẹ́ ti mọ̀ pé ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀, ewu ni. Tó bá ti mọ̀ pé ò lè gbà kán ṣẹ́ níìsí ọba, má jẹ ọba, lọ máa jà du chairman local government, lọ máa jà du governor, lọ máa jà du senator, lọ máa jà du rep. Ẹ má ba àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́, ẹ̀yin afọbajẹ, ẹ̀yin oníjẹkújẹ, ẹ̀yin òṣùgbó ẹ lọ ṣara gírí o. Òun rèé o. Òun ló ń ṣẹlẹ̀ yìí o. À ń sọ fún yín, ẹ jẹ́ ká jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ní ìsinyìí tó bá ti ìgbà táwọn bá ti wá lọ gbé ara sọ́dà gọ́ọ̀mẹ̀ntì pátápátá, ọ̀nà tán ni máa yẹ̀yẹ́ yín, wọ́n á máa yẹ̀yẹ́ yín. Tó bá yá gan òfin yìí máa lọ ilé ìgbìmọ̀ aṣòfin pé kọ́ba máa lọ ọdún mẹ́rin mẹ́rin bíi tàwọn gómìnà. Ìgbà yẹn ló máa wá dùn yín, lẹ máa mọ̀ nǹkan tẹ́ ṣe fúnra yín. Níbi àtẹnujẹ, níbi àìlọ́pọlọ, nígbà selfish interest, ìmọ̀tara ẹni nìkan. Ṣé ẹ rí ibi tẹ́ bá ilẹ̀ Yorùbá dé? Ṣé ẹ rí ibi tẹ́ bá ilẹ̀ Yorùbá dé o? Ibi tẹ́ bá ilẹ̀ Yorùbá dé náà rèé. Ẹ bà àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ẹ̀ ń bà á jẹ́. Ẹ̀ ń bà á jẹ́. Ọ̀gẹ̀dẹ̀ ó ń bàjẹ́, ẹ̀ ń sọ pé ó pọ́n. Ìgbẹ̀yìn òun lójú.
gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́, táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bá sì wà lóòótọ́ ẹ ní rí bàjẹ́ o, ẹ máa fẹ̀mí ara yín dì ni. Tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ń kan mí lóminú, ọ̀rọ̀ ìran Yorùbá ó ń kan mí lóminú gidi gan. Ìyá Níkàsẹ̀tì ẹlẹ́nu yánkanyànkan àti àáfàá Ajígini tó jẹ́ pé wọn ò síbi tó dáa, ìgbà tí wọ́n gba Muyideen sọ́dọ̀ wọ́n fẹ́ mú u lẹ́rú ni kó máa kéwú ni Ìyá Járe gbà lọ́wọ́ wọn. Àáfàá Ajígini fúnra ẹ̀ náà sì nígbà tó ń pa àwọn èèyàn ní Kwara nígbó, tí wọ́n pa àwọn ọmọ Chibok a rí yín kẹ́ ẹ ṣe protest kẹ́ ẹ sọ̀rọ̀, ẹ̀yin aláìlọ́pọlọ àti Muftiu ẹ ẹ̀ lọ́pọlọ kankan. Gbogbo àbòsí tẹ́ ẹ̀ ń ṣe Elédùmarè á dájọ́ fún yín. Ire o.